ọba aládé kan wà à ń pe orúkọ ọba yìí ní ọba Bójúrí. Àtowó àtọlá àti iyì gan ni ọba Bójúrí yìí ní. Bá a ṣe wá ní ọba Bójúrí bẹ́ẹ̀ gẹ́lẹ́ la ní arẹwà obìnrin Mọ́lẹ́yọ̀. Obìnrin yìí rẹwà débi pé àtolówó ìlú àtìjòyè ìlú àtàwọn tó ti fẹ́yàwó tí wọ́n níyàwó nílé gbogbo wọn ni Mọ́lẹ́yọ̀ wù. Gbogbo ìgbà tí Mọ́lẹ́yọ̀ bá ti ń lọ sódò lọ pọnmi á gba ilé kábíyèsí kọjá. Kábíyèsí á sọ wípé Mọ́lẹ́yọ̀ ó wù mí láti fẹ́. Mọ́lẹ́yọ̀ ní kábíyèsí ẹ dára púpọ̀ àmọ́ ẹ wù mí àti pé mo ti lẹ́ni tí mo fẹ́ fẹ́. Kábíyèsí ní ta ló ń tọ̀hún? Ó ní láìpẹ́ láì jìnnà ẹ̀mẹ̀ tí mo fẹ́ fẹ́. Mọ́lẹ́yọ̀ ṣègbéyàwó. Ta ni Mọ́lẹ́yọ̀ fẹ́? Àgbẹ̀ lásán. Ó wá di ní ọjọ́ kan níbi tí Mọ́lẹ́yọ̀ tó ti ń lọ sóko láti lọ pa ewé la bá rí kábíyèsí tó wá sínú oko. Kò kúkú múra gẹ́gẹ́ bí kábíyèsí. Níbi tí Mọ́lẹ́yọ̀ ti ń pa ewé yìí ǹjẹ́ kó gbórí sókè ló bá rí kábíyèsí. Kábíyèsí ní Mọ́lẹ́yọ̀, ọ̀rọ̀ ìfẹ́ tí mo ti ń bọ́ ọ sọ látọjọ́ yìí ó náà ni mo wá sọ. Ṣé nígbà tí mi tí ì lọ́kọ tẹ́ ń bá mi sọ̀rọ̀ fẹ́ mo ní mi ìfẹ́ yín? Ṣé ní ìsìn tí mo ti lọ́kọ tí mo tún ti lọ́mọ ṣé ni màá wá fẹ́ yín ni? Ká tó lọ ká tó bọ̀ kábíyèsí ti fa idà yọ.